Anyone. Ó wà available. Come. Hello, ẹ kú dédé wòyí o. Ẹ pè mí wọlé 070-634-25044. Ẹ pè mí wọlé 070-634-25044 tàbí kí ẹ pè mí sí orí 080-61-556542. Ẹ dá sí ọ̀rọ̀ yìí. Rárá, kò ring. 080-61-556542. Mo wà live báyìí, mo fẹ́ kí ẹ call mi. Hello. Aha. Ẹ ti wà lórí ètò Kọ́ Yorùbá Pẹ̀lú Lará báyìí o. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Okay, ẹ ṣé o, dàbọ̀. Ó record.